Yes, ẹ káàbọ̀ sórí ètò Lady K Ìfẹ́ Olúwa show. The baby of Yorùbá nation. Ẹ̀yin mọ́mì mẹ́yìn dáadé mi mo ti lọ gbédé. Gẹ́gẹ́ bí ìṣe àti àṣà. Ẹ jọ̀ọ́ mo fẹ́ lẹ́dùnmarè bẹ̀ yín. Yorùbá nation no going back ni. Yorùbá nation no going back ni mo stand fún. I'm not here to abuse anybody, oh please. I beg you in the name of God. I'm not here to bully anybody. I'm not here to harass anybody. I'm not here to bully anybody. I'm not here to harass anybody. Please and please. Gbogbo ẹ̀yin mọ́mì mẹ́yìn dáàdì mi ojú òní ti wà. Ẹ jẹ́ ká tún sáré lọ gbọ́ ìrírí ayé àgbọ́fikọ́gbọ́n. Ìrírí ayé lélẹ̀ àgbọ́fikọ́gbọ́n. Ẹ jẹ́ ká ṣe kíni, ẹ jẹ́ ká jọ gbọ́. Ní agbára Ọlọ́run mi ò ní wá yín tí ẹ sì ní wá mi tì. Ní agbára Ọlọ́run àní rí dààmú. Ní agbára Ọlọ́run ojú ta fi ń wò wọn ò ní fọ́. Etí ta fi ń gbọ́ kò ní di. Ẹnu ta fi ń sọ̀rọ̀ kò ní fàya. Ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ má gbàgbé láti bá mi subscribe sí YouTube channel mi kẹ́dẹ̀ turn notification bell. Tó ṣẹlẹ̀ sí ẹ, ọ̀fọ̀ tó ṣẹlẹ̀ sí ẹ. Ṣé rí tó bá ń báyàn jà, tó bá dé ọ̀dọ̀ ìjọba, you cannot say pé báyìí ló ṣe ń lọ, báyìí ló ṣe máa lọ. Tó jẹ́ pé ìjọba gan ló pe case ló pẹjọ́, o ò lè sẹ́ pé báyìí ló ṣe máa lọ. Bọ́lájí ó máa ṣẹ̀wọ̀n, ó máa ṣe kíní, ó máa ṣe gbá, ó máa ṣàwo. Ìjọba ó máa ń wo gbogbo nǹkan fíní. Ọlọ́run má jẹ́ àkábàámọ̀. Ọlọ́run má jẹ́ kí àwọn ogun ìdílé ìyá, ogun ìdílé bàbá láàrin ọ̀rẹ́ láàrin kan bá àwọn yẹn wọ́n lè bo be cloud kó jẹ́ pé àwọn tó bá gbé kéèsì ẹ̀ fún tó bá jẹ́ oníṣẹ́ tó máa jókòó tí tó máa ṣe. Gbogbo wa la mọ̀ wípé nígbà tí Aṣabikiri lọ sí court, ó gbá èèyàn kan létí, òun ló kọ́kọ́ nawọ́ gan ẹni yẹn. Kámẹ́rà gbé níbi tán ti kọ́kọ́ rí tó nawọ́ báyìí pé òun ló kọ́kọ́ first attack. You know, Oyinbo people they don't well, kí máa ń wò báwa ṣe ń wò yìí. So I think it was 2019 or 2018 thereabout. Yeah, I think it was 2019 that it happened in the Dublin court. Tí Aṣabikiri tó jẹ ìyà láyàyà. Tó máa ń sọ pé àwọn tó jìyà gbé lórí ìkànnì yìí wàá mú olórí burúkú àṣà méegun àṣà mọ́pọ̀lọ́ àṣà wẹ́lẹ́wẹ́lẹ́ wàá tún wá mú Aṣabikiri àgbábúlì wàá mú. So the 25th of July ṣàlédè kúkúrú gbogbo ẹjọ́ jọjọjọ 25th of July wọ́n wá ṣe judgement case yẹn against the case between the court versus one Miss Bolaji. At the end of the day, ṣe rí rere tí èèyàn máa ń ṣe, wọ́n máa ń wo gbogbo ẹ̀. Tó bá pè mí lẹ́jọ́ tó lọ sílé ẹjọ́ níbi táwa ń gbé yìí, tó bá gba lẹ́tà lọ́wọ́ landlord ẹ̀, ó gbà lọ́wọ́ àwọn tenants ẹ̀, tó bá dẹ̀ wá jí tí wọ́n náà bá jẹ́ landlord, ó gbà lọ́dọ̀ àwọn tenants ẹ̀, ó gbà lọ́dọ̀ àwọn ará àdúgbò ẹ̀, ó gbà lọ́wọ́ àwọn ará ọ̀rẹ́, gbogbo school táwọn ọmọ ẹ̀ ń lọ, gbogbo ibi tó ń rìn sí àwọn ọ̀rẹ́ ẹ̀, which we call testimony. It counts as part of nǹkan tí wọ́n máa lò láti fi dá case ẹ̀. The court of law in Ireland, they looked at that lady called Bolaji. They look at her records. Látijọ́ tó ti dé ìlú yẹn kò ní case rí. Ọmọ ẹ̀ ò fẹjọ́ ẹ̀sùn rí, neighbor ẹ̀ ò fẹjọ́ ẹ̀sùn rí, aládùúgbò ò fẹjọ́ ẹ̀sùn rí, níbi iṣẹ́ kò ní case kankan.
gbogbo ẹ̀ ni wọ́n wò pátápátá fínífíní àti testimony àwọn èèyàn bíi tiwa wọ́n wo gbogbo ẹ̀ fínífíní because they got testimony right from the case, right from day one láti kọ testimony. So all those testimony was part of what was used in that case. And at the end of the case, because the lady has never offended and they saw it as a case of provocation, as a case of first attack, FIRST, first attack, and they saw that previously this Ashabikiri had bully the lady, has defamed the lady to the extent that this lady lost a pregnancy. All those things were taken into account. Tó bá jẹ́ pé bóyá ìta lásán ni ìjà yẹn ti ṣẹlẹ̀, wọn ti ẹ̀ ní fún lady yẹn ní suspended sentence, wọ́n máa dismiss case yẹn ni. But gbogbo bí ṣá ti gbàdúrà náà sọ fún wa pé wọ́n máa dá ẹjọ́ nù. Tó bá sọ pé wọ́n dá ẹjọ́ nù, ó mean so many things. The case can be dismissed. You can be given a suspended sentence. You can be given like work in the community. Tí ò ní la pé ò ń lọ sí prison. Ṣé àgbẹ̀ gbogbo wa ṣá, hey, ó máa ṣẹ̀wọ̀n, ìyáláyé máa ṣe. Tashabikiri ti ṣe tó ti ń ranjú láti 2019 ló ti ń ranjú. Ashabikiri. Ìgbà tí kéèsì máa dé on the July 25th. Wọ́n mú kéèsì yẹn, wọ́n dàlú ẹ̀ láyà gògà. Wọ́n fún ọmọdé ní suspended sentence. Suspended sentence mean pé within that period, wọ́n fún ní suspended sentence of 2 years. Pé within that 2 years, ó gbọ́dọ̀ ṣẹ̀ o. Tó bá ṣẹ̀, tó bá ẹ̀ṣẹ̀ míì náà sọ o, tó bá ṣẹ̀ṣẹ̀ míì o, wọ́n á gbé ẹ o. Wọ́n á wá ro eléyìí tó yẹ kó ṣe lákọ̀ọ́kọ́ yẹn, wọ́n á rò pọ̀ mọ́ èkejì tó dá, wọ́n á dá gbogbo ẹ̀ pọ̀, wọ́n á fi gbé ẹ lọ sí ilé ẹjọ́. Bọ́tọ̀ ọmọ jẹ́jẹ́ lọmọ wa. Ashabikiri, ó mọ nǹkan kan nípa lọ́wọ́ lánàá gàgà. Ó máa ṣẹ̀wọ̀n ní. How market? Ó jìyà gbé nítorí pé òtítọ́ òun ló máa lékè irọ́. Ọlọ́run ò dẹ̀ kí ń wò bí ènìyàn ṣe ń wò. You frustrated that girl. You made her life to be hell. Tán pèèyàn ní ìyàwó ilé alágbèrè, ìwọ ni number 1. Ó bully ẹ̀. Ojoojúmọ́ ló máa jókòó ti page ẹ̀, ló máa rányàn sí, ló máa táàgì ẹ̀, ló máa bú ìyá ẹ̀, ló máa bú everything. Ashabikiri, tó bá tó bẹ́ẹ̀ kó búyàn kan ní Dublin. Ẹyọ ẹ̀yìn kan bá ajá ní Dublin. Kó pe ajá yẹn ní orúkọ tó ń jẹ́ kó bú. Your case, àwọn èèyàn tó ti fẹjọ́ ẹ̀sùn, tó ti kọ̀ọ̀kan mú ẹ, tó kà jẹ́ pé we just for your information gadi, tó ti mẹ́jọ lọ sọ́dọ̀ àwọn gádà. Wọ́n pọ̀. Àwọn èèyàn tó ti kọ oríṣiríṣi nǹkan mú ẹ, ó pọ̀ ń bẹ. Mi ò rí case kankan tó lè win ní Republic of Ireland. Ashabikiri. Nítorí pé o máa ń ṣa ibi kiri ní. Ìwọ tó dẹ̀ ń ṣa ibi kiri, o máa ṣa ibi jẹ ní. Ìwọ tó dẹ̀ ń ṣa ibi jẹ ní, o máa kú sí inú ibi ní. Ashabikiri. Àwa ò lè ever wà nínú team ẹ̀. Nítorí pé kí ni? We are always on the winning team.
bẹ́ẹ̀ náà ni àṣàmẹ́gun àṣàmọ́pọlọ àṣàmẹ́lẹ́wẹ́lẹ́ ẹ má ṣẹ̀ràn sórí ká ní pé oṣù wà lọ́dọ̀ Lizzy Anjorin ni kò bá já sí pé òótọ́ ló máa já sí fún ẹ ṣùgbọ́n tó bá jẹ́ wípé oṣù wà lọ́dọ̀ Lizzy Anjorin àṣàmọ́pọlọ wò victory ẹ̀ gallantly báyìí ni àtijọ́ tó ti gba kínní tó ti sọ pé suspended sentence náà nà fún ẹnìyẹn ayé ẹ̀ ń kọ́ ó ti polúkúrú muṣu ṣe ló dẹ̀ ranjú ṣe ni gbogbo iṣan ló máa lé sí ẹ̀ ń bí ló wá dàbí ọmọ tí ò tí pé tó ò tí pé 42 tó ò tí pé 45 ló dàbí ìyá 77 táyé ẹ̀ ti bàjẹ́ tani Mídíọlá oní amount is like pátá ńlá ṣé ṣàṣàmẹ́gun nìyẹn o ìtẹ̀kọ́ àṣàmẹ́gun síbẹ̀ kí n tó gba ẹ̀ ń blọ́kì o mo ní kẹ́ máa kọ ọ̀rọ̀ yìí kẹ́ máa wà explicit níbí yìí you understand tètè fi pátá ńlá sí ẹ̀ tó kó tètè fi àṣàmẹ́gun sí tàbí àṣàmẹ́wẹ́ tàbí àṣàbíkiri the same thing with àṣàmẹ́gun gbogbo ẹ lose gallantly because ẹ fẹ́ kàn incarcerate èèyàn ni wọn ò dẹ̀ incarcerate wọn rather they gave them that suspended sentence as a learning curve ìyẹn ló ń jẹ́ kí n lọ sọ́dọ̀ Ìyábọ̀ Òjó mọ́mí àṣàbẹ̀gùn mo ti mọ̀ pé àṣàbẹ̀gùn náà ló ń bá wí ọkọ mi mo mọ̀ wọn kàn ń ṣeré ni Ìyábọ̀ Òjó ó tún ti gbé síta ìwọ ti petition very dark man ó ti petition sí kíní kan Uche the fact that you petition somebody has that given you victory do you know the defense of that person? Do you know what that person is going to write or is going to say or answer to the petition that you have written? Àwọn òpònú wọ́n wá gbé síta ó tún ní something that is supposed to be government tó jẹ́ pé ó gbúdọ̀ wà láàrin ìwà àti government ó ti publish ẹ̀ wàá ṣáà máa fi chase clouds kiri Ìyábọ̀ Òjó ó petition very dark man àti CP Uche wípé CP Uche gbà kó wá sínú interrogation room ẹ̀ ṣebí lọ́ọ̀yà ẹ̀ wà ń bẹ̀ lọ́ọ̀yà ò ṣe object kò ṣe object instanta lọ́jọ́ yẹn kò sọ pé excuse me no how is he because the petitioner who is Naira Marley can bring his friends. You can bring somebody with you. You decided to go with your own lawyer. Naira Marley and Sam Larry ló petition Ìyábọ̀ Òjó. They can bring their own lawyer. They can invite a friend. Tí ò bá tẹ́ ẹ lọ́rùn ní ọjọ́ yẹn ló yẹ kó ti sọ pé excuse me I don't want this man there. Wọ́n á dẹ̀ sọ reason tó fi lè wà ń bẹ̀. Tí reason yẹn tí wọ́n bá lè rí reason tó fi lè wà ń bẹ̀ wọ́n á sọ pé okay very dark man can you step outside? This lady said she doesn't want you there and truly you have no business here because you don't know any of the parties. Òṣà ṣe fún mi nígbà tí mo lọ sí court pẹ̀lú Anamayowa. Òṣà tọmọ ẹ̀ no we don't want her. Wọ́n dẹ̀ sọ fún when you look at this place it's a public place. Everybody has a right to be here and that was what shushed Osha's mouth. You brought your daughter, you brought your friend. I came on behalf of Anamayowa, who couldn't show at that time because she was depressed. I came to come and represent her and her family, to come and see what is going on in the courts.
And so they shush her mouth. They say, this place is a public place. You have no right to say somebody should not be there. So ìwọ Ìyábọ̀ Òjó, petition to kọ, because you wrote a petition does not make you a winner. Does not say that you've won the petition. Do you know what the other party have in stock for you? Are you dumb, Ìyábọ̀ Òjó? I want to believe that you are dumb. Because even if you petition, you don't have the right to come and paste it. So you serve them that petition online. The same thing you did to lọ sílé Lizzy Anjorin, to lọ lẹ paper cuts mọ́bẹ̀. The same thing you are doing now. The petition, you posting it online for who to see. What is that petition doing online? Ṣé àwọn tó ń bá fà yìí ṣó rò pé òpè bíi tiẹ̀ ni wọ́n jẹ́? Nítorí náà àti ìrí kankan nínú àwọn Nollywood àti nínú àwọn filmmakers kí wọ́n wá kán tiẹ̀ wá support ẹ. Ìyábọ̀ Òjó, ojú tiẹ̀. It shows pé wọn ò fẹ́ láwùjọ òun dárin. Everything is about chasing the clouds. Davido tó fún ní invitation pé kó wá síbi wedding ọmọ ẹ tó expect owó ńlá lọ́wọ́ ẹ̀. Wo bó ṣe ń bàjẹ́ abatẹnijẹ́ lẹ́yìn. Irú kọ̀ọ̀kan irú ròǹbòrùn ni ìwọ àti Aṣabikiri àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé Aṣabikiri lẹ́yìn. All you always do is to look for cyber validation gẹ́gẹ́ bí ọmọ mi kan ṣe kọ síbí Babs Abiola. All you know how to do is looking for cyber validation. Even if you petition Very Dark Man and CP Uche, must you post it online? Must you give it to bloggers to post it? That is the beginning of your downfall. They know how to work the system more than you. You think you know how to work the system. I got a petition, Attorney General of the Federation of Nigeria. Or the petition, IG of the Federal. You think all those things làwọn wọ̀nyẹn ti ẹ̀ wà fún? But you said it in your live chat on Saturday. You pay Nigeria has a lot of things that are bothering her. That the economy of Nigeria is something that the Nigerians, the bloggers, motivational speakers, all sorts should talk about. Then thereabouts, you petitioned. Who are you, Yabo? Who do you think you are? You think the Nigerian government have the time for you? You petition somebody because he was in your interrogation room. Níbi tí wọ́n ti interrogate, you were there with your lawyer. And you cannot tell your lawyer to tell the person presiding over the interrogation that you don't want that person there. So you allow the interrogation to go through. Thereafter, there was a truce meeting between you and Very Dark Man. And because Very Dark Man was waiting patiently for you to do the needful, which you did not do, which you were writing frivolously. Gbogbo gbà, ìbá ẹ̀kọ́ nǹkan GPT ìbá ẹ̀kọ́ òyìnbó ńláńlá táwa go gbọ́ rí tó bá ẹ̀kọ́. And he came out to come and expose
you in some of the things that he knew. You now wrote a petition on the 29th of July. A very dark man o, ó wà nínú. In fact, tí àwọn yẹn bá treat petition yẹn gan pàápàá, then I will come for them. Because it's a useless petition. Ó kàn yẹ kó kọ sórí ẹ̀ ní pé, were you blind when he came into the interrogation room? Were you deaf and dumb that you cannot talk? That you don't want his presence there? And if he had to be there, they should give you a valid reason why he had to be there. Ìyábọ̀ Òjó, wọ́n máa ń sọ pé o lọ́pọlọ. Mi tí bá wọn sorry. But I put it to you today that o ní ọpọlọ. O ní ọpọlọ tí wọ́n ń rò. Ẹni àbátà kan fi ra àtùpà nìyẹn. Tí o wá jókòó tó ní ìwọ àjẹtànná wò. Wo bí ilé ayé ẹ ṣe porúkúrú muṣu lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ìwọ kan ló purọ́ pé ọmọ ẹ bímọ. Ìwọ kan òun náà ló ṣe baby shower fọ́mọ tá a rí pé kò tíì bímọ. Ìwọ kan òun ló tàn gbogbo ayé pọ́mọ ẹ bímọ tí everybody ń dáwó sínú àkáǹtì ẹ. Ìwọ kan yìí náà ni wọ́n wá rí pé ọmọ ẹ ò tíì bímọ. Tó jẹ́ pé aṣábí kiri, tó jẹ́ gẹ́gẹ́ bí godmother ẹ tó wá ń gbé eré lórí social media. Ìwọ kan yìí náà ló lọ sí orí wall Dorcas Adéyínká tó ní kó máa bẹ́ẹ̀ tọrọ owó tó fún ní account number ẹ. But nítorí pé irú àwa báyà against donations ló wá bọ́ ọ̀tá ló wá kọ̀wé. Although you appreciate the kind gesture, but at this time ó lè ní ẹ́ àwọn tó ti dáwó sínú account yẹn ńkọ́. Bring your account details tí àwọn kan ò bá ti dáwó sínú account ẹ. Ìyábọ̀ Òjó, everything tó máa ń ṣe ló máa fi ń gba donation yẹn náà wá bọ́ síta. Àyíká yẹn náà bọ́ ọ̀tá. Àyíká òkété lórí burúkú ọmọ àìjírí ọmọ àìjíkò yẹn náà bẹ́ẹ̀ ta I abuse òun kàn ṣe ni torí àwọn màálù. Ṣáwọn màálù tó wà ní Zaria àbáwọn màálù tó wà ní Kaduna àbáwọn tó wà ní Zambiza forest. Ìwọ kàn fi ń pull legs àwọn màálù ni. That means pé o ní nǹkan kan ṣe. Ìwọ kàn pull stunt ni, prank ni wọ́n ń ṣe. Ló gbá káùntì ẹ̀ sí orí ìlà. Ẹ̀yin méjèèjì èkó yín lélẹ́yìn. Ìyábọ̀ Òjó, àní òkú tó o sin ẹsẹ̀ ẹ̀ jáde síta. You think the nation is about you. I have petitioned the Attorney General of the Federation, who is the Minister of Justice for the Federal Republic of Nigeria. I have petitioned them that I don't know the reason why very dark man will be in your interrogation room. Wow, you were blind at that time. Were you blindfolded? Were you blindfolded at that time? Listen, ní tọkàntọkàn ó kọ síbi tí mo fẹ́ kà lẹ́ẹ̀kan ó dẹ̀ ti fò lọ torí mi ìfẹ́ gbàgbé nǹkan tí mò ń sọ ni mi ṣe kà. Tó bá tún lè rí ṣe síbẹ̀ padà. Right, ṣé ọpọlọ ẹ dọ́bà nígbà tó wọlé? Àbọ̀ ń sùn, àbọ̀ fokó há ẹ lẹ́nu, àbọ̀ ń ronú ibi tí bàbá gẹ́gẹ́gẹ́gẹ́ rolling waist bend down tó ti ń dún ẹ lọ́wọ́ ló ṣe mọ nǹkan tó máa sọ. Àbọ̀ orí eléyìí dàrú ni. After months, at least weeks ti kọjá, about a month, ó ṣẹ̀ṣẹ̀ wá bọ́ta, ó ṣẹ̀ṣẹ̀ wá no petition. Àwọn òpònú afọ́kùngbẹ́mu bíi tiẹ̀ wọ́n wá ń bẹ post tiẹ̀ káàkiri. Ṣé orí bẹ́ẹ̀ ló ti ń serve ẹ̀ ní petition? Are you serving very dark man níbẹ̀? Ó mọ̀ kí wọ́n kàn máa fi ẹ́ ṣe yẹ̀yẹ́. Àwọn lawyers tó gbà ṣé wọn kì í advice ẹ ni? Are they doing for you? Are they doing all those service free of charge for you? So they are just jẹ́ ká kàn bá kọ́. Torí pé o dump
Anthony, oh my pay, CPUJ, come I saw something on my table. Was this lady at the interrogation with who? With her lawyer. The very dark man came in here. Why can't the lawyer just object to it? I don't know. Minister, I don't really know. I don't know why I can't object. So the lawyer did not object at that point in time. So they went home, slept on it, even went to Canada, did baby shower, come back, and now they are petitioning. Please put it under the file. In fact, right, shara, trash it. We have more important things to do here. Òpònú ni ẹ́ o, ò lọ́pọlọ. Ìwọ gan ló yẹ kó máa pè ní àṣà mọ́pọlọ, àṣà megun, àṣà wẹ́lẹ́wẹ́lẹ́. So gbà tó jẹ́ ti wá petition, I have petition. Àwọn tó petition pé wọ́n fẹ́ pa wọn tí kéèsì tí wọ́n sì le ju tiẹ̀ lọ, wọ́n ì dá wọn lóhùn. Àwọn tó petition pé wọ́n borúkọ wọn jẹ́. Wọ́n wá petition pé èèyàn kan wọnú interrogation room ẹ, ojú ẹ ò dẹ̀ fọ́, etí ẹ ò di. O dẹ̀ ń gbóhùn ẹni yẹn, bójú ẹ bá fọ́, etí ẹ di ní dán, o dẹ̀ ń gbóhùn ẹni yẹn, o lè gbé lọ́ọ̀yà ilé kan náà pé ta ni ẹni tí mò ń gbóhùn ẹ yìí o, ta ni very dark man ni, ẹ bá ń sọ fún kó jáde o. Torí pé mi ní sọ̀rọ̀ kankan mọ́ o. Nígbà tó wọlé, you were still talking. And you continue talking. You never done talking. You continue talking. And you continue talking. And you continue to talk and talk and talk and talk and talk and talk. And they were the one that said you should done talking. Ṣé àwa tẹ wá máa ń fún ní àwọn information ṣe rò pé a kì í process ẹ̀ ká tiẹ̀ mọ bí tó máa lọ? Ìyábọ̀ Òjó. What are you going to bring out tomorrow? Because every week you must have something to. What are you going to bring out tomorrow? Ọmọ mi ti bímọ o. No. Ọmọ mi ti lọ sí labor. Oyún ti mú Priscilla. Oyún ti mú Priscilla. Ìyá bí àmọ́ ẹ bá gbàdúrà oyún ti mú Priscilla. You will post that on Friday. Tó bá di ọjọ́ Sunday, wọ́n ti ń gbé lọ sí labour ward. Wọ́n ti ń gbé lọ sí labour ward. Ìjọ ibà mi gbàdúrà, wọ́n ti ń gbé lọ sí labour ward. Ó ti wọ 5 inches. Tó bá di ọjọ́ Tuesday, ó ti wọ 10 inches. 10 fingers. Gbogbo 10 fingers ti wọ díẹ̀. Ibà mi gbàdúrà. Tó bá di ọjọ́ Wednesday, àti orí ọmọ ti ń jáde. Ẹsẹ̀ ti jáde o. Búrú. Ọjọ́ Thursday, àti bímọ o. You want it to be about you all the time. Who is this lover? Who is this lover? Àtijọ́ tó ti cast yẹ báyìí, this lover ti dákẹ́. Àtijọ́ tọ́mọ ẹ ti dé Canada báyìí, this lover ti dákẹ́. Àtijọ́ tó jẹ́ pé wọ́n ti wá fún ẹ ní èpè. Tí ayé ẹ ti bàjẹ́ tó ń sunkún everyday, this lover ò máa post nǹkan kan mọ́ sórí page ẹ̀. Why can't this lover post negative thing about you? Kí this lover tiẹ̀ sọ fún ẹ pé a controversial actress called Ìyábọ̀ Òjó and a controversial man, very dirty man, tẹ̀ máa ń pè ní o. Very dark man, làwa mọ̀ sí, are at it again. This lover did not. Ìyábọ̀ Òjó, the die has been cast. You are a failed actress. A failed one to the core. How many people came out to watch your Labake Olosho in Canada? Think gbogbo àwọn tó wà wọ́n pé 50 tán wá ṣe meet and greet fún ẹ. Ara àwọn tó wá fún
baby shower náà ni. Who are your friends? Lọ tún wà ṣe. Lọ tún wà ẹ ṣe. Níbi tí olórí burúkú aṣábí kiri tó ti ṣàbí dé Lagos State Lands Announcing àbí kìnnìkan lánàá nígbà tó máa post tó rò pé Lizzy Anjorin ló ń ṣe àṣàrẹ̀ ló ń ṣe ara àwọn tó ń polówó gan-an tó ń bá polówó ilẹ̀ gan-an ni wọn ò ní layout ara àwọn tí na baba Mohbad I dey pity pass bẹ́ẹ̀ ni ọmọ mi àtàtà Lizzy God bless you. Wọ́n ní ọjọ́ wọ́n ní irọ́ a máa rìn irọ́ a máa pariwo ọjọ́ kan ṣoṣo báyìí tí òtítọ́ bá na ẹsẹ̀ báyìí gbogbo ibi tí irọ́ dé yẹn lòtítọ́ máa bá. Lizzy Anjorin máa ṣáà máa ṣòtítọ́ tiẹ̀ lẹ́ kó o dẹ̀ máa sọ̀rọ̀ kí gbogbo ayé gbọ́. Òtítọ́ la gbé dání irọ́ lẹ́yìn gbé dání aṣàbíkiri àṣàmẹ́gun àṣàpurọ́ lọ́pọlọ Ìyábọ̀ Òjó ló ń jẹ́ bẹ́ẹ̀. Ó tiẹ̀ ní nǹkan kan ẹbí wọn ló sọ nínú ṣáàtẹ pé Nigerian government ní nǹkan gidi tó máa rò ju justice for Mohbad lọ. Ṣé ọ̀rọ̀ tiẹ̀ yẹn wípé èèyàn kan wọ inú interrogation room ẹ ó jókòó síbẹ̀ ìwọ tán pè lẹ́jọ́ you think you have the right láti sọ wípé ẹni tó pè ẹ́ lẹ́jọ́ ò lè múyàn wọnú ibi ẹjọ́ yẹn nítorí pé gbogbo nǹkan ni kò ṣe kò kúkú sí ìtò ṣe ń bẹ̀ àwọn yẹn dẹ̀ fọwọ́ lé rán báyìí wọ́n tún wú ẹ̀ ìwọ ló tún jà wọ́n ní kó wá kó ṣe public apology ó ṣe public apology public nonsensical thing ló ṣe. Wọ́n rí ṣáàtì ẹ wọ́n ní kó wá sọ the right thing àwọn nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ òpùrọ́ onígbà tí wọ́n tún bú Davido kìíní kan ó dẹ̀ lẹ́yìn ìgbà yẹn ló bẹ̀rẹ̀ sí ní bú Davido ń bẹ̀. Stephanie Forrester, let her insult me. What is your problem with that? Let Lizzy Anjorin come and insult me. Shebi na me she wan insult, not be you. So what is your problem? I will not block you. Because I want people to see the type of person you are. When you are a liar, Lizzy Anjorin will deal with you. She deals with manipulative people. She deals with manipulators. She deals with blackmailers like you. Stephanie Forrester. She doesn't deal with people like me. She's my daughter. Come out. Stephanie Forrester, if you and your daughter have not had one or two altercations, but me and her, we have never had it, and we will never have it. Ayọ̀míkún Ayọ̀kórèdé Arógundádé Ọdẹ́bíyì Ọdẹ́yẹmí or whatever ìyá come to Nigeria and solve the case. Yes, I am coming to Nigeria and the case will be solved. Ojú adé tiẹ̀ olórí burúkú amukun mẹ́kọ̀ọ́ lòṣìẹ́ bàbí ànlá. Kí ló dé tára máa ń ta yín ní gbogbo bí tẹ́ post olóṣì orí burúkú petition yín mi ò ẹ lè rí handwriting mi ń bẹ̀. Kí lẹ̀yin wá síbi wá ṣe? God soda your nyash. Ẹ ní rí ìgbẹ́ yá ìgbẹ́ àdìmọ̀ yín nídìí kàkàkẹ́ ìyá láti ìdí ẹ̀ mọ ìyá látẹnu ni títí tẹ́ fi gbẹ́mìí mì. Àdàbí tí n bá wá sórí péjì yín rí gbogbo ẹni tó dẹ̀ ń fẹ́ kí èmi àti Lizzy Anjorin jà ṣiṣẹ́ máa bá yín inú ilé yín lẹ ti máa rí ogun ìjà lẹ́yìn ìgbà tẹ́ bá rí ogun ìjà tán ọ̀fọ̀ á ṣẹlẹ̀ sínú ilé yín because today is the first Tuesday
of August. Ìbànújẹ́ á dé bá gbogbo yín, gbogbo ẹni tó bá ń wá ìṣubú Lizzy Anjorin, tó ń wá ìṣubú èmi Adébímpé Aláṣàdúrà, tó ń wá ìṣubú èmi àti ọmọ mi Lizzy Anjorin, ìṣubú á dé bá yín. Ẹ máa ṣubú, ẹ máa dànù ni, ẹ lélẹ́lẹ́ ẹ̀ ní bá. A ti rí pé Ìyábọ̀ Òjó ló wà ń bẹ̀, ó sọ pé mi ni gist lover, whereas ìwọ Stephanie yẹn ẹni tó wà under ẹ̀ òun ni gist lover, who is Ìyábọ̀ Òjó and her daughter Priscilla. Those are the people. Festus Ojo, Priscilla Ojo, Ìyábọ̀ Òjó, Tonto Dike, the four of you are members of the gist lover. You are. Esabod na your senior. Mo ti ní mi ní bọ́ọ̀lù tẹ́lẹ̀ jẹun wá blọọkì ń sìn. Because everybody knows that is a liar. That you are blasphemy ló ń sọ yẹn, hypocritical statements ló make yẹn. Esabod go fúnra rẹ̀ mọ̀ pé ọ̀gá ẹ̀ ni mo jẹ́. Ọ̀gá òun ni mo jẹ́. Tó bá ṣe pé ta ló ba yé ẹ̀jẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì tó nà ní ọ̀rọ̀ tó fún ní ọrùn spiritually, èmi Adébímpé yìí ni. Who is Esabod? You know that ants, the tiniest ants that used to go into sugary things, they are more intelligent than Esabod. Esabod has no brain. That woman called Tokunbo Aboderin, she's got no brain. And everybody in her courts are nothing but narcissists. She pulls people down. She's a blackmailer. She's a traitor. And that is why she can't go to Nigeria. They ate her within her family. They ate her like poison. In fact, they ate her. So what else do you want to say? Ìyábọ̀ Òjó, lọ tú ìwà ẹ̀ ṣe. Lọ tú ìwà ẹ̀ ṣe. Thank you for that person that gave me stars. Thank you. Lọ tú ìwà ẹ̀ ṣe. Nítorí pé ìwà ẹ̀ ò dáa rárá. I'm sure it's Guru the boy that gave me stars. Òun ló máa ń fún mi stars. Ìwà ẹ̀ ò dáa rárá. Ìwà ẹ̀ bàjẹ́. Ìyábọ̀ Òjó, ìwà ẹ̀ bàjẹ́. Àwọn èèyàn gidi wọn ò lè súnmọ́ ẹ. Wo bó ṣe bà Nollywood industry jẹ́. Wọn wá lè jáde. Wọ́n wá daṣọ bojú. Madam Saje market. Kí ló ń ṣàjẹ́? Madam Saje. Madam Saje, ẹ gé bíbá ìkẹgbẹ́ fún Madam Saje. Madam Saje àṣà ibi jẹ́ níwọ fúnra rẹ̀. Àgbàlagbà ni ẹ́. Obi tó pọ̀n sí. Ó pọ̀n mọ́ ẹyin, ẹsẹ̀ ń wọ́lẹ̀ túrútú. Abóra jẹ̀bi Ọlọ́run. Tí kì í bá ń ṣe ọlá ọkọ ẹ, bá wọ́ ẹ lẹ̀ jù báyìí lọ. Ìyá òṣì, ìyá òfò, ìyá àbànújẹ́. Gbọ́n tó ń sọ lẹ́nu ọ̀rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Mi ní bá ẹ gbé ṣáàtì ẹ wá síbí, bọ́ tó ti mọ ohun tó ṣe, tó ń ranjú. Ṣé owó tíyàbọ̀ fún ẹ? Àbáṣọ ọ̀fẹ́ tó fún ẹ ń gbà wedding ọmọ ẹ? Àbí kí lẹ jẹ níbi wedding ọmọ ẹ tó tí ì jẹ nílé ẹ rí? Àfi Ṣàjẹ́ náà wọ́n ti ẹ̀ mọ́ wọ́n rí ẹ̀kọ́ tó gbórúkọ yẹn lé ẹ láyà. Orúkọ tó ti ń jẹ́ tá a ti lọ́ọ̀vẹ́, ó wá di Madam Aṣàjẹkújẹjẹ, Madam Saje aṣàgbẹ́jẹ́, aṣàbíjẹ́, aṣòṣìjẹ́. Gbogbo ṣe rí. Mo wù ẹ́, mo ra ẹ́ róbóróbóróbóró, mo ta ẹ́ ò tó nǹkan kan. Àgbàyà òṣì. Kí ni èjì ẹ? Bọ́ta. Call out. Ẹ gé bí kẹgbẹ́ fún.
aṣabijẹ́ aṣòṣìjẹ́ ajẹjẹkújẹ òṣì. tó o bá lè tún nǹkan ṣe wàá gbẹ́nu ẹ̀ you shut your mouth. ìyàkíyà aṣabi burúkú aṣabijẹ́ èyí tó wà ní Dublin aṣabikiri ìwọ aṣabijẹ́ àgbáyà ni Madam Saje ó wá ṣòṣì jẹ ó ṣàbànújẹ́ jẹ wọ́n gba aṣọ tó ń tà aṣọ tó ń ṣe ní China tí gbogbo ẹ̀ bá dé Nàìjíríà tó bá dé Nàìjíríà ní 25,000 naira wọ́n wá tà fún yín ní 300 wọ́n gbé fún wọn lọ́fẹ̀ẹ́ ló wá ń ṣe báyìí lè ń ṣe àrùn báyìí jẹkújẹ lòún ranjú àtọwọ́ bojú ẹ̀ máa tọwọ́ bọpọlọ ẹ̀ máa fíńgà ẹ̀ tún gbóṣìranù lẹ́nu ẹ̀ aṣòṣì ẹ̀ débi yíwọ́ ẹ̀ sọ́hún mi ò ṣeré yíwọ́ ẹ̀ sọ́hún mi ò ṣeré ẹnu rẹ̀ rún Madam Saje ẹnu ẹ̀ rún lọ fọ eyín ẹ̀ kó tó wá bá mi sọ̀rọ̀ tẹ́yìn ẹ̀ bá ti mọ́ tó báyìí ni kó tó wá bá mi sọ̀rọ̀ ni kó tó sọ̀rọ̀ sí Lizzy Anjorin ṣùgbọ́n tí eyín ẹ̀ ò bá mọ́ bẹ́ẹ̀ yẹn I don't want to hear from you. You are a useless old fool. You are a useless old fool. Ìmọ̀ bíi tí mo ti orí ẹ̀ fọ́ dànù Madam Saje òṣì. So to cap it all, Tokunbo Aboderin, you lost. You are a loser. Bolaji won over you because èrò tó o gbà fún Bọ́lájí ni pé kí wọ́n gbé Bọ́lájí lọ sẹ́wọ̀n bó tiẹ̀ jẹ́ pé oṣù mẹ́fà náà kó tẹ̀ kọ́kọ́ kan sọ pé hereby sentenced to 6 months imprisonment wàá gbélù what wọ́n ṣẹ́gun ẹ̀ wọ́n jáyé ẹ̀ dànù nígbà tó jẹ́ pé suspended sentence ni wọ́n fún ọmọlọ́mọ wà nínú ilé ẹ̀ tó ń fẹ́lá tó ń jọkà tó ń jẹun wọn fi tag sílẹ̀sẹ̀ ó lè lọ bí tó bá wù ú aṣábíkiri kí a gbé off island. wọ́n lù ẹ́ ní United Kingdom bí wọ́n lù ẹ́ ní Ireland wọ́n lù ẹ́ lójú títì wọ́n lù ẹ́ ní Turkey kò síbi tó ti lù ẹ́. aṣábíkiri ọjọ́ wo ló fẹ́ gbọ́n 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 ó lè gbọ́n o nítorí gbogbo nǹkan tó yẹ kó o fi gbọ́n ló fi ń ṣe bí aṣebíkiri aṣábíkiri a ó máa kẹ̀tì o gbogbo àwọn tó kó rọ́ọ̀dì tó ń ṣe bíkiri bíi tiẹ̀ lọ́lọ́run mú wọn tó ń ṣe wọ́n ṣìbálà ṣìbolo ṣìbálà ṣìbolo aṣábíkiri báwo láyé ẹ ṣe rí ayé ẹ ti bàjẹ́ ó ti polúkúrú mọ́ṣú. Ìyábọ̀ Òjó ṣojú ẹ fọ́ etí ẹ di nígbà tí very dark man tó wọnú interrogation room ẹ wọ́n sọ fún ẹ pé kó o yé post àwọn orú nǹkan bẹ́ẹ̀ yẹn sí orí social media mọ́ the very dark man ní ní sọ nǹkan tá a máa ṣe fún ẹ wọn náà bá wa ń bẹ we are 10 steps ahead of you orí pé ò ní nǹkan kan you don't have a case gbogbo nǹkan yín ni dead on arrival DOA gbogbo nǹkan yín ẹ̀yin èèyàn mi ò ní wá sọ nǹkan fún yín jù bẹ́ẹ̀ yẹn lọ wípé their own people they are always losing they have no brain they have what they wọ́n ronú they don't have conscience akànṣe nǹkan ní impulse at the end of the day wọ́n á máa rò pé kí ni táwọn fi ṣe léyìn
Ìyábọ̀ Òjó nígbà tó pariwo síta tó nára bíyamọ ta ẹ́ ṣé wọ́n nìkan la bíyamọ ní Nàìjíríà tó wá pé Naira Marley àti Sam Larry wípé àwọn ló pa Mohbad kò tí ì síbi tó ti apologize fún wọn. We still need that public apology láti sọ wípé ẹnu lórí ẹ wá bọ́ta ìwọ kọ́ ni government ìwọ kọ́ ni police ìwọ kọ́ ló máa sọ bí tí police máa gbé gbà ìwọ kọ́ ló máa sọ bí tí police máa bá gbé gbà ìwọ kọ́ ló máa sọ bí tí police máa bá ẹ gbé gbà ṣé ohun tó ní kó wá sọ nìyẹn ìwọ ló bridge contract so ẹ̀yin èèyàn bí kò ní jù bẹ́ẹ̀ lọ fún tòní kẹ́ ẹ lè bá ọmọ bí tí ẹ máa pinch tent yín sí yí pé Ìyábọ̀ Òjó Aṣabikiri Madam Saje àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn tí mo mẹ́nubà àti àṣàmọ́pọlọ ìyẹn ti that one is a gunner so àwọn mẹ́tẹ̀ẹ̀ta Aṣabikiri Ìyábọ̀ Òjó Madam Saje ẹ lọ gbàdúrà dáadáa kílẹ̀ ayé yín lè rojú kọ́nà yín lè yá bẹ́ẹ̀ kọ́ àbọ̀rọ̀ la sọ fọ́mọlúàbí tó bá dénú ẹ̀ ńkọ́ àdó dídí ẹ ṣé o God bless you gbogbo ẹ̀yin tẹ́ darapọ̀ mọ́ mi ẹ̀yin commenters gidi kì í ṣe àwọn commenters burúkú tá a ti fún lépè ẹ̀yin commenters gidi ẹ̀yin silent watchers tẹ́ ẹ̀ comment ẹ̀ ṣe kankan I love you all the same God bless you first Tuesday of August ọjọ́ ìṣẹ́gun á jẹ́ ìṣẹ́gun ayọ̀ fún gbogbo wa o a ní ṣubú dànù o a ní dàbí àwọn ará bí o tó jẹ́ pé cyber validation ni wọ́n ṣáà máa ń wá ní gbogbo ìgbà orí wọn ó ti burú bí eégún tó ń ṣe kíni tó ń léwèrè ó dàbọ̀. ẹ wá ra ohun tí mò ń tà lọ́dọ̀ Lady K bí àwọn kílẹ̀ lè ríra bẹ̀ àwọn spiritual items ó ń gbàdúrà ó ń gbọ́ tèmi o ó pẹ́ tí mo ti mọ̀ pé ó gbàdúrà ẹ Ọlọ́run nìkan lọ́ba tó ń gbàdúrà ẹ̀dá bẹ́ẹ̀ ni òun lọ́ba tó gbójúlé òun lọ́ba tó fọ̀rọ̀ lọ òun sì lòun ọmọ oníṣẹ́ fàyàtì bẹ́ẹ̀ ni gbogbo òkè ṣòro yẹn máa di pẹ̀tẹ́lẹ̀ ó ṣùọ̀ fún mi nínú Ọlọ́run ó ṣùọ̀ bàjẹ́bàjẹ́ gbogbo nǹkan tẹ́ ń fèsì yẹn either you are a daddy or you are a mommy àbáwọ̀ ọmọ pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run ogun yẹn máa ṣẹ́ ogun tẹ́ ìwọ pọ́n ti lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ mo bẹ ṣe fẹ́ ṣe èmi sọ fún yín wípé ó máa wálẹ̀ lórúkọ Jésù àwọn nǹkan tí ẹ lè lò àwọn spiritual something bóyá fún aṣínà ni fún ìbùkún fún àánú ojú rere gbogbo àmì kórìíra gbogbo sign ogun gbogbo nǹkan tẹ́ lè lò anything tẹ́ lè lò fún course breaker gbogbo ẹ̀ ló wà bíbá lọ́dọ̀ Lady K ìfẹ́ olúwa ṣò àdúrà wa sì máa gbà ẹ̀yin náà máa ní testimony ayọ̀ báwọn ti ṣíwájú ti ṣe ní testimony ayọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin náà máa ní testimony ayọ̀ Ọlọ́run màmá jẹ́ iṣẹ́ yẹn bọ́ sí ọmọ sọ kí ní kan pé tí ní àdúrà bá gbàtọ̀ ipa aládùúrà òníkà bẹ́ẹ̀ ni kò sí rọ́bẹ̀ kan fáàmù òde tó mú yes tí àdúrà bá gbàtọ̀ ipa aládùúrà òkèka ní agbára Ọlọ́run àdúrà gbogbo wa lójọ́ máa gbà ogun ayé wa máa ṣẹ́ bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra manpower ajẹ́bíidán mo máa ń fi ọwọ́ ẹ̀ sọ̀yà fún yín ẹ lò ẹ̀ róbòdó dáadáa irọ́ ńlá ló bá dé ẹ lò ẹ lè ṣe dáadáa èmi sọ fún yín pé irọ́ ló bá dé ẹ gbé irun tí mo gbé dání ẹ gbé lura kẹ wá wo ara tẹ máa fobìnrin dá obìnrin máa bẹ̀yìn gbẹ̀yìn ni because àsìkò tó ń wò pé tó bá kúkú ti lo 30 minutes sí 20 minutes ara ẹ máa wálẹ̀ ẹ wá jẹ́ kó yẹ pé 1 hour 2 hours ẹ ṣì wà ń bẹ̀ wàláì elé kúrò lọ́rọ̀ olómi ló máa rẹ̀ omi àgbọ̀n ọ̀gbẹ́ ni kò lè rẹ olómi ó ṣe jẹ́ nìyẹn lẹ́yìn ẹ̀wọ̀n báyìí tí a bá fẹ́ ra wig ẹ fẹ́ ra jewelries gbogbo ẹ̀ ló wà lọ́dọ̀ Lady K ìfẹ́ olúwa show gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀yin dádì mi patronize mi ojú òní tì yín ojú kì í tinú alẹ́ o ṣe rí lọ́wọ́ tí mo wà yìí mo fàyè àti fẹ́mi fún ọ̀dọ̀ àgùntàn tó kú fún mi jẹ́gílẹ́jẹ́ olótìtọ́ o Jésù Ọlọ́run mi òun lọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o olótìtọ́ ẹni bíbélì gan sọ ó ní ẹni rere kan kò sí bí kò ṣe bàbá mi ti bẹ lọ́run ṣùgbọ́n mo táàpù lára àìná tí bàbá mi mo bu etí aṣọ bàbá mi sọ báyìí mo ṣe olóòtítọ́ bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí ọmọ tó ṣe kíni
tó ní bàbá. So gbogbo ẹ̀yin tí a bá fẹ́ patronize Lady K Ìfẹ́olúwa show, ẹ pè mí sórí nọ́mbà tẹ́ wò lójú screen mi. Ẹ má gbàgbé láti bá mi share ètò kẹ́dẹ̀ subscribe sí YouTube channel mi. Ẹ ṣé gan. Ire o.